Ẹ kú dédé àsìkò yìí, ẹ tún káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí i. Ṣàlàáfíà nílé wa, sáájé ń gbogbo àjẹ́, Elédùmarè á máa pa lílọ àti bíbọ̀ ẹnì kọ̀ọ̀kan wa máa pa á mọ́. Àní ṣìrìn o, àní ṣìjẹ, àní ṣìmú, a sì ní ṣìlẹ̀ tẹ̀ láṣẹ Elédùmarè. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa nínú fọ́nrán eléyìí tí mo ṣe lánàá, mo ní màá máa gé pépèpé bí àwọ̀ bàbá àsùn nítorí kí àwọn olólùfẹ́ wa kí ẹ lè máa gbúròó wa, kí ẹ máa gbóhùn wa lóòrèkóòrè, kó má sì dàbí pé a dákẹ́ àpérọrọ sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Bó ti jẹ́ pé mo ti sọ fún wa pé kò sóhun tuntun kankan tó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀, tó jẹ́ pé àti lọ́gùn ẹ̀ láti bí ọdún mélòó sẹ́yìn tá a ti ń pariwo ẹ̀ bọ̀ pé ká ní pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́tí sí wa nígbà tá à ń pariwo, tá à ń sààrò, ká ní pé ọ̀pọ̀lọpọ̀ máa fi wá ṣe tolóṣèlú dé àbí máa dágunlá sóhun tá à ń sọ àbí máa fojú ọmọ kékeré pé àmọ́ ohun tá à ń ṣe wò wá, bóyá ibi tá a bára wa lénìí, bóyá bẹ́ẹ̀ kọ́ làbá ti bára wa, bóyá ìbá má ti rí báyìí. Ṣùgbọ́n ó ti rí bó ṣe lóun ó rí, kò sóhun tá a fẹ́ ṣe sí i. Àmọ́ ohun kan ló tún kọ mí lóminú, ló ń dùn mí, ló ń ta mí lára, ni mo ní kí n pàkíyèsí wa sí gẹ́gẹ́ bí àkọ́lé mi tẹ́ ẹ rí tí mo kọ. Ó dàbí orin tí olórin kan kọ ni. Ó bọ́ sẹ́ǹkùlé o, òdòmínú agbádànù, ọ̀rọ̀ mà rè o, ará mi ẹ gbé e yẹ̀wò. Ìgbà tó yá, ojú ọ̀run tó ṣú dẹ̀dẹ̀, ó padà bọ́ sí ní ìfò. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ọ̀rọ̀ wa ti fẹ́ dàbí ọ̀rọ̀ lágbájá tó gbọ́ kúkú òjò, tó wá bọ́ sẹ́ǹkùlé tó mú gbogbo omi tó wà nínú agbada, tó wà nínú ìkòkò, tó da gbogbo ẹ̀ nù, tó lẹ́yìn ọmọ ẹ bọ́ sínú ilé, gbogbo omi tó wà nínú ìkòkò ẹ dà á nù. Á pọnmi tuntun, òjò ti fẹ́ rọ̀. Òjò ò tíì rọ̀, ó kàn gbọ́ pójò ń kù ni. Ó gbàgbé ọ̀rọ̀ àwọn baba ńlá baba wa tó ní a máa ń fiṣu síná finú wọ́bẹ̀ ni. Ó gbàgbé ọ̀rọ̀ àwọn baba ńlá baba wa tán sọ pé àìgbọ́ kúkú òjò ká dominú àgbá nù. Nítorí pé nígbẹ̀yìn gbẹ́yín, òjò tó gbọ́ tó ń kù, ojú ọ̀run tó ṣú dẹ̀dẹ̀ bíi pójò fẹ́ rọ̀, ó padà fò. Kùrukùru tó bojú ọjọ́, ó padà ṣí lọ, òjò ò padà rọ̀, ó sì ti dominú agbada nù, ó wá ku ohun tán fẹ́ mu. Ṣé ẹ ti rí i pé àṣìṣe ńlá gbáà ni? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ ní gbèdéke tá a dé yìí àti níbi tá a wà yìí. Ó ń yani lẹ́nu pé mo rọ́pọ̀lọpọ̀ ń jáde, ohun tí wọn ò mọ nǹkan kan nípa ẹ̀, ohun tí wọn ò tiẹ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀, tí wọn ò tiẹ̀ tíì mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. A ti rọ́pọ̀lọpọ̀ tó ń jáde tán ti fẹ́ máa sọ pé àwa la ṣé, àwa la kọ lẹ́tà kan lọbì kan, àwa la ṣe gbá, àwa la ṣàwo. Bẹ́ẹ̀ ògidì irọ́ pátápátá òun làwọn tó ń sọ bẹ́ẹ̀ ni wọ́n ń pa. Bó bá lóhunkóhun tí àwọn tó ń sọ̀rọ̀ tán ní ohun tó ń ṣẹlẹ̀ yìí pé àwọn fẹ́ dá sí i, tó bá lóhunkóhun tán rí, ohun tí gbogbo wa pátápátá àti ẹni tó jẹ́ pé èèyàn kan ló ń wò ó, àti ẹni tó jẹ́ pé ó ń kọ nǹkan ni kò sọ̀rọ̀, ó ń kọ sórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n tó ń mú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tó jẹ́ láburú tí ò dáa ní abúlé mú wọn lẹ́rú tó ń mú wá sórí ẹ̀rọ ayélujára. Gbogbo wọn náà jọ dáwọ́ jọ tá ní tó bá jẹ́ pé ó ní nǹkan kan táwọn èèyàn wọ̀nyí rí tó jẹ́ kán máa sọ ohun tán ń sọ, tán sì fi rò pé bóyá àwọn ó halẹ̀ mọ́ àwọn tó ń ṣèjọba àbáwọn ó gbé ìgbésẹ̀. Kì í ṣe ẹnì kankan ńbì kan ló gbọ́n.
náà wá kóra wọn jọ náà wá ṣe kinní kan ló jẹ́ kó ṣẹlẹ̀. Ẹni tó bá sọ bẹ́ẹ̀, mo challenge irú ẹni bẹ́ẹ̀, olè ni ẹ́, onírọ́ ayé àtọ̀run ni ẹ́. Ó sì ṣe pàtàkì, ó ṣe kókó kó ní kálukú ṣọ́ra níbi tá a dé dúró yìí, ká má bàa kan ìbínú Ọlọ́run ọba Elédùmarè pẹ̀lú irọ́ tí ọ̀pọ̀lọpọ̀ tá ń pa kiri láti máa gbé ògo ohun tí tá a ṣiṣẹ́ ẹ̀ ká máa gbé fúnra wa, kò dáa. Kì í ṣe ohun tó dáa rárá. Ó ń fa ìfàsẹ́yìn, ó sì ń gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti dáa, ó ń gbé e ṣubú. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì gan wà tó jẹ́ pé wọn ò fẹ́ gbójú síta, wọn ò sì fẹ́ káyé mọ̀ pé bóyá àwọn nífẹ̀ẹ́ sí ohun tó ń ṣẹlẹ̀ yìí, àbáwọn ní nǹkan kan táwọn ń ṣe, tán dẹ̀ ń gbé àwọn ìgbésẹ̀ tó nípọn tó jẹ́ pé tÉlédùmarè bá gbà fún wọn, tÉlédùmarè bá ní òun ó gba ọwọ́ wọn ṣiṣẹ́, ó ṣeé ṣe kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ láti ara ohun tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n nígbà tó bá ti di pé wọ́n wá rí i pé àwọn èèyàn kan wá ń bọ́ síta, wọ́n wá ń pariwo, àwọn làwọn ṣe gbá, àwọn làwọn ṣàwo, àwọn làwọn ṣèkòkò bàbá ìsásùn, wọ́n á máa wá wò ó pé ẹ wá, kí ló dé? Ṣó yẹ kó rí báyìí ni? Ó dáa, bóyá àwọn náà sì ṣe nǹkan kan lóòótọ́ o, ẹ jẹ́ káwa dúró, ẹ jẹ́ á wò wọ́n ràn, ẹ jẹ́ á wo ohun tán ń ṣe. Ẹ wàá mú titi yín rándan-ràndan, orí burúkú tiyín tẹ wáyé wá ṣe, ẹ fi máa ba nǹkan tó dáa àti nǹkan tó fẹ́ dáa, ẹ máa bàjẹ́, ẹ máa fa ìfàsẹ́yìn, ẹ máa fa ìdíwọ́, ẹ máa fà á wá níbi tẹ́ bá ti ń ṣe rándan-ràndan titi yín káàkiri. Ẹ jẹ́ kí n sọ òfófó kan fún wa tí ẹ bá tíì mọ̀. Ṣẹ rí, lórí témi àtẹ̀yin ṣì wà lórí pé à ń ṣàríyànjiyàn, à ń lọ wájú, à ń lọ ẹ̀yìn, ẹ má gbàgbé mo ti sọ fún wa lórí fọ́nrán tí mo ṣe gbẹ̀yìn kí n tó ṣe eléyìí. Mo ní èmi lérò pé ohun tó yẹ ká máa ṣe ńsìnyí ni pé kí kálukú máa gba ọ̀nà tó mọ̀ pé òun ń gbà bá Elédùmarè Ọlọ́run tóun nígbàgbọ́ nínú ẹ̀ sọ̀rọ̀, kó máa béèrè pé níbi tá a dé dúró yìí, ìkóríta kò yé mi mọ́ ni. Èwo nìfẹ́ rẹ gangan tó fẹ́ kó ṣẹlẹ̀? Ìfẹ́ rẹ tó fẹ́ kó ṣẹlẹ̀ yẹn tí ó pé wà, táwa ó rí tiwa ṣe nínú gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀, òun ni kó jẹ́ kó ṣẹlẹ̀. Gbólóhùn tó yẹ kó máa gba ẹnu oníkálukú wa, ká má bàa gbọ́n jura wa lọ. Kọ́gbọ́n ọdún ni wa kó má wá di wèrè ẹ̀mí mọ́ wa lọ́wọ́. Ọgbọ́n àgbọ́njù wa kó má padà wá ṣe kí ni? Kó má pa ọlọ́gbọ́n wa lára. Mi ò fìgbà kan sọ pé ká má súre àbí ká má béèrè nǹkan lọ́wọ́ orí àbí lọ́wọ́ Elédùmarè nílànà tá a bá mọ̀ tá a lè gbà. Mi ò fìgbà kan sọ pé kò dáa. Ṣùgbọ́n ohun tí mo máa ń tẹnu mọ́ ni pé bá a bá ti ń ṣe, ká máa ṣiṣẹ́ tọ̀ ọ́. Wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ fúnra wọn ni, a à lè ṣe kan ká pa kan tì. Ní ìkóríta tá a dé dúró yìí, iṣẹ́ kọ́ ni ohun tó ṣe bàbàrà mọ́. Bákan náà kì í ṣe ariwo, kì í sì ṣe ìgbéraga, kì í ṣe èmi ni mo ṣe, kì í ṣe òun ló kàn báyìí. Bí kò ṣe gbogbo ọ̀nà tóníkálùkù wa bá mọ̀ tá a lè fi wá ojú Elédùmarè láti mọ̀ pé kí ni ohun tí Elédùmarè fẹ́ ká máa ṣe lọ́wọ́lọ́wọ́ gangan tí ohun tó ń wu gbogbo wa lọ́kàn tí ó fi bọ́ sí, tí ó fi ṣeé ṣe, tá à ní gbọ́n jura wa lọ débi pé ọgbọ́n wa yóò wá pa wá lára. Tí ó fi já sí pé béèyàn kan bá lóun ń bọ̀ wá ràn wá lọ́wọ́, a à ní sọ̀yẹn dìjà láàrin ara wa pé ìyẹn la wá máa jà lé lórí tá à fi ní ríran rí àwọn tó sá sábẹ́ wa tán fẹ́ pa wá lára. Tógun míì ó fi tún máa gba àtẹ̀yìnjà wá. A à ní wà lórí àríyànjiyàn pé rárá o, kán má wá o, wọ́n fẹ́ wá jà wá lólè ni o. Gbogbo wa oníkálukú ń sọ èròńgbà ẹ̀ lórí ìrírí tá a ti rí ni. Kò sẹ́nìkan pàtó nínú wa tó lè sọ pé pàtó ó dá mi lójú tàbí ó dá mi lójú tán yányán, mo ti rí ohun tán ń bọ̀ wá ṣe gangan ni. Òun ni mo ṣe ní gbogbo ẹni tó ń sọ̀rọ̀ kò sẹ́ni tí ò rọ́rọ̀ sọ.
ṣùgbọ́n tá a bá dé ìkóríta kò yé mi mọ́. Ṣé kò ní ọ̀nà míì tá a lè gbà láti wá ojútùú sí ni? Ẹrù tó kòkè tó kanlẹ̀ yìí, ṣáwa ò lọ́gbọ́n kankan bíi tàwọn bàbá wa tán ló tún máa ń níbìkan tá a máa ń gbé sí ni? Ṣé ẹ mọ̀, nínú ọgbọ́n ọmọdé tèmi lèmi ti mú àmọ̀ràn àti àbá témi mú wá yẹn wá pé ẹ ṣe jẹ́ á máa bẹ Elédùmarè ká máa bẹ orí wí pé kó fi yé wa ohun tó yẹ ká ṣe lákòókò yìí. Àdúrà tí èmi mú wá gẹ́gẹ́ bí àmọ̀ràn bí ọmọdé tèmi pé ẹ ṣe jẹ́ ká máa bẹ Elédùmarè pé ìlérí ẹ̀ àti ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí níkòríta tá a dé yìí, tí ó tu àwa lára, tí ó dùn mọ́ wa nínú, tí ò sì ní pa wá lára, tí ò ní ba òní wa jẹ́, tí ò sì ní ba ọjọ́ iwájú wa jẹ́ pé òun ni kó ṣẹ. Bóyá ìwọ náà lámọ̀ràn míì, bóyá o ládùúrà míì tó tún dáa jù yẹn lọ tó rò pé ọ̀nà yẹn ló yẹ ká gbé gbà. Èmi lérò pé àwọn nǹkan tó yẹ ká máa ṣèjíròrò lé lórí nísìnyí àbí tó yẹ ká máa ṣe nìyẹn. Kì í ṣe á ti mọ̀, ìyẹn ò sí nínú ìtàn àbí nínú pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa sọ fúnra wa pé àwọn kan ti kó sáàrin wa tí wọ́n rán wá tí àwọn ń gba owó pé kán wá da àárín wa rú, kán lè ràn wọ́n lọ́wọ́ láti gbalẹ̀ wa. Bó tiẹ̀ jẹ́ páwa kan nínú wa a fẹ́ gbà bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo wa náà ti wá rí báyìí torí mo ti rí pé gbogbo wa la ti wá rí gẹ́gẹ́ bí ohun tó jẹ́ nísìnyí pé ohun táwọn ẹni yìí ń sọ wọ́n rí sọ lóòótọ́. Àmọ́ síbẹ̀síbẹ̀ kúkú òjò la gbọ́, a ti dominú agbada nù, a ti dominú àgbá nù. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu tí n bá sọ fún yín pé bí oṣù kan sẹ́yìn ariwo tá à ń pa nípínlẹ̀ Kwara ni wọ́n ti jẹ̀lú ebí run, wọ́n ti jẹ̀lú tọ̀hún run, wọ́n ti gbéèyàn ńbí, wọ́n ti gbéèyàn ńbẹ̀hun. Ìgbà tó yá wọ́n mú ọ̀dà wọ́n fi kun gbogbo ibi tí ìdọ̀tí wà lára ògiri, lára ilé. A sọ pé ilé yẹn pé ó ti fẹ́ wó lulẹ̀ pé ẹ wo bó ṣe sán, ẹ wo bó ṣe fẹ́ wó, ẹ wo bíbí ṣe rí. Wọ́n wá ṣe kí ni? Wọ́n ní ó dáa, àwọn ń bọ̀, àwọn ó tún kọ́ tí ó dúró dáadáa. Wọ́n wá wá lóru kílẹ̀ tó mọ́, wọ́n sáré kó ọ̀dà pa gbogbo ilé, wọ́n paṣípáṣí ẹ̀. Ìgbà tílẹ̀ ó mọ́, ó wá dàbí pé ilé tuntun. Ohun tí mò ń ṣàkàwé ẹ̀ ni pé wọ́n da àwọn sójà sáwọn apá ibìkan ní Kwara àtàwọn ọlọ́pàá. Ṣùgbọ́n ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀, ariwo tẹ́ ẹ̀ gbọ́ ńta, ó dùn mí, mi ì lè fi fọ́nrán yẹn síbí, fọ́nrán yẹn wà lọ́wọ́ mi. Ìlú Òréke, Òréke méjì ló wà, wọ́n ń pè kan lóréke, wọ́n sì ń pè kan ní Òréke òkè igbó. Ibi tí mò ń sọ yìí, wọ́n ń wa mábù ńbẹ̀. Ní òpin ọ̀sẹ̀ tá a ṣì lò lọ yìí, wọ́n sì jíyàn gbé lóréke. Fọ́nrán tí wọ́n fi ṣọwọ́ sí mi tí mo rí yìí, àwọn ọmọ ìlú ni wọ́n ń sọ̀rọ̀ pé ìjọba Kwara ẹ̀yin lẹ ní ká padà sílé pé ẹ ti yanjú ọ̀rọ̀, kò séwu mọ́. Ṣùgbọ́n látìgbà táwọn ti ń padà sílé, báwọn ṣe ń padà lẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n ń he àwọn mú lọ́nà káwọn tiẹ̀ tó wọnú ìlú àwọn, lẹ́gbẹ̀ẹ́ ìlú àwọn ńbẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ lánàá, wọ́n tún ti gbé èèyàn méjì. Léléyìí tó ń ṣàpẹẹrẹ pé ogun tó ń bá wa jà ńbẹ̀ yẹn kò tíì parí, kò sì tíì dúró, ṣùgbọ́n ẹ ẹ̀ gbáriwo mọ́, ẹ sì lè gbáriwo mọ́. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ gbọ́ gbẹ̀yìn ni pé wọ́n ti kó sójà síbẹ̀. Apá ibi tí wọ́n káwọn sójà sí ní apá baba ńlá nǹkan nǹkan, ibẹ̀ làwọn sójà wà. Mo dẹ̀ nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ rí fọ́nrán tí àwọn èèyàn wa kan ṣe jáde pé owó ni àwọn yẹn náà tún lọ ń gbà lérò ọ̀nà, kì í ṣe pé wọ́n lọ dáàbò bo àwọn èèyàn ńbẹ̀, wọ́n tún lọ ń lọ́ wọn lọ́wọ́ gbà ni. Pẹ̀lú bọ́n ṣe wá ní wọ́n kó sójà síbẹ̀ yẹn, ọṣẹ́ ṣì ń ṣe wọ́n láàrin ibẹ̀ yẹn.
wọ́n sì ń jí wọn gbé, wọ́n sì ń gba ransom, wọ́n ń gbowó ìtanràn lọ lọ́wọ́ wọn. Bákan náà, lórí ohun tí gbogbo wa ń gbà bí ẹni gbagbá ọtí tí mo ṣe láa gbọ́ kúkú òjò àdominú agbada nù yìí, àwọn kànrànjọ́gbọ́n tinú ilé tí wọ́n ti gbìn sáàrin wa àti àwọn ẹmẹ̀wà wọn, àwọn ọ̀gá wọn tó rán wọn láti ìta, ìpàdé ń lọ lábẹ́nú, ó ń lọ lẹ́yìn. Ọ̀rọ̀ tí mò ń sọ fún yín kò ń ṣe àhesọ, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mo ní láti sọ kó má bàa bá wa lójijì. Èròńgbà inú wọn, ohun tí wọ́n gbìn sínú tí wọ́n fẹ́ ṣe, ohun tí ò dáa ni, ohun tó burú ni. Ṣé ó lórúkọ àwọn tán mọ̀ nínú wọn tán? Rárá, kò sórúkọ ẹnikẹ́ni tán mọ̀ nínú wọn. Ṣùgbọ́n wọ́n mọ̀ yín pé wọ́n ń ṣèpàdé, wọ́n ń ṣètò lábẹ́lẹ̀ wípé kó tó di pé ohunkóhun ó ṣẹlẹ̀, bí ó bá dàrú kó dàrú, káwọn ṣe kí ni? Káwọn fọ́ gbogbo ẹ̀ lójú papọ̀, kó má lójútùú mọ́. Ẹ má gbàgbé a ti ń sọ fúnra wa tipẹ́ pé àwọn tá a kó sáàárín tá à ń sọ pé a fẹ́ sọ̀rọ̀ sí wọn nítorí kán má sọ pé wọ́n fẹ́ dájà ẹ̀sìn lẹ̀, tí wọ́n sì di kànrànjọ́gbọ́n mọ́ wa lọ́wọ́. Mo lérò pé gbogbo yín lẹ ti rí gbogbo ohun tán ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, pẹ̀lú gbogbo wàhálà tá ló wà tóníkálukú ń bẹ̀rù, tí bẹ̀rù bojo gbalẹ̀, tóníkálukú ń wò pé bo ni ó já sí. Ṣé ẹ mọ̀ páwọn ò rí titi yín rò? Ṣé ẹ mọ̀ pé ìjà bí wọ́n ó sì ṣe gba ilẹ̀ Kóòtù Àjíire tí wọ́n ń jà látijọ́ yìí tán sì ń jà lọ? Ṣé ẹ mọ̀ pógun tán sì ń gbé ti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ṣé ẹ rí i pé òun náà tún tẹpá mọ́, tán ranṣan mọ́, tán tẹsẹ̀ mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Àbí? Kí àwọn wèrè ọmọ ìrankíran, àwọn aláìníláárí èèyàn kán máa wo odidi ọba aládé nílẹ̀ Kóòtù Àjíire, kán máa wò ó sùnsùnsùn, kán máa sọ fún un páwọn ń kìlọ̀ fún un pé kò láṣẹ lórí ìlú tó jọba lé. Kí àwọn wèrè kan kórùngbọ̀n hánu, àwọn apọ̀dà ọmọ àìjọbẹ̀rí tó ń dọbẹ̀ sáyà, àwọn ẹhànnà ọmọ, àwọn ọmọ tó yẹ kán ti fi ṣe nǹkan oṣù dànù, tí wọ́n ṣèèṣì bí, tí wọ́n wá kọ́ níwà ẹhànnà, tán gbé ìwé ẹhànnà lé lọ́wọ́, tán gbé ẹ̀sìn ẹhànnà lé lọ́wọ́, kán máa wọnú ìlú lọ bá ọba, kán wá dúró nínú ìlú yẹn, kán wá máa sọ nílẹ̀ Kóòtù Àjíire pé àwọn ó gba agbẹjọ́rò tó lágbára jù, bó bá ṣeé ṣe àwọn ó rán ọba lẹ́wọ̀n. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ wa gbà ká múra, ó gbà ká múra gidigidi ni. Mò ń sọ eléyìí fún ìwọ tó bá pera ẹ lọ́mọ Kóòtù Àjíire tó ò kí ń ṣe ọmọ àlè. Kò sí bó ṣe wù kó jẹ́, kò sírú ẹ̀sìn tó wù kó lóun ṣe, oko ò lè jẹ́ ti baba tọmọ kó mọ̀ láàlà. Àwọn àgbà ní ṣé bójú ṣe rí rèé tá fi ń jobi lọ́jà ẹdẹ. Ṣé ńjọ́ kínní àná ńgbà tí àwọn wèrè wọ̀nwọ̀nyí tí wọ́n dé, tí wọ́n ń gbẹjú pẹ̀pẹ̀pẹ̀ tán láwọn mú ẹ̀sìn wá, àwọn fẹ́ fi nǹkan kan han àwọn bàbá yìí. Táwọn bàbá yìí bá jẹ́ ẹhànnà bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú àti máa sọ fún wa pé ẹhànnà làwọn bàbá yín, bàbá tiyín ni o, kì í ṣe àwọn bàbá tiwa o. Bẹ́ẹ̀ ṣe ń sọ pé ẹhànnà làwọn bàbá ńlá bàbá tó bí àwọn bàbá yín àtàwọn bàbá yín, tó bá jẹ́ bẹ́ẹ̀ làwọn bàbá tiwa rí, ṣé wọ́n ó gbà kankan nínú yín láàyè láti ẹ̀ ti sọ̀rọ̀ débi tẹ́ lẹ fẹ́ fìdí ẹ̀sìn kankan múlẹ̀? Àbí ṣágídí lẹ fi mú wọn? Ṣé ẹ̀ ń pa wọ́n lẹ ṣe conquer wọn, lẹ ṣe gbé ẹ̀sìn yín síbẹ̀? Ẹ dáhùn. Ṣé agídí lẹ fi mú wọn tẹ́ ṣe fi ẹ̀sìn yín lọ́lẹ̀? Àbí ẹ wá bẹ̀ wọ́n, wọ́n sì fìfẹ́ gbà yín, wọ́n sì gbà yín láàyè pẹ̀lú èrò pé ọmọlúàbí ni yín, nǹkan ọmọlúàbí lẹ gbé wá? Ṣé táwọn bá jẹ́ bíi tiyín àbí tán bá jẹ́ bí ẹ̀yà ẹhànnà, àwọn ìran tó gbé àwọn ẹ̀sìn burúkú wá lé yín lọ́wọ́,
Ṣé ẹ rò pé ìkankan nínú àwọn ẹ̀sìn tẹ́ ń polówó wọ̀nwọ̀nyí tẹ́ ń gbé kiri wọ̀nwọ̀nyí, ṣé ẹ rò pé yóò rẹ́sẹ̀ múlẹ̀? Ṣé ẹ rò pé yóò rẹ́sẹ̀ múlẹ̀ ní ilẹ̀ kóòtù àjèrè? Ká mọ́ tiẹ̀ wá sọ pé bóyá ẹ ráàyè pé ẹ̀ ń kọ́ mọ́sálásí kiri débi téèyàn kan mọ̀ wá fọwọ́ lálẹ̀ pé ààfin ọba kan mọ́sálásí ni wọ́n kọ́ síbẹ̀. Fún ìdí èyí mùsùlùmí ló ní, ẹ̀yin wèrè torí yín ò pé. Ìlú mélòó gan ló jẹ́ ìlú mùsùlùmí gan tí wọ́n ń kọ́ mọ́sálásí síwájú ilé ọba àbí tí wọ́n ń kọ́ mọ́sálásí sínú ilé ibi tílé ọba wà? Ẹ sọ fún mi. Tó jẹ́ ìlú pé mùsùlùmí gangan ló ní o, ìyẹn tó bá tiẹ̀ tún jẹ́ ìlú tí wọ́n ń jọba. Ìdálù níṣèlú. Ẹ̀yin tí ẹ jẹ́ ọmọlúàbí láàrin wọn, ẹ ní bínú. Àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa yìí ó máa jáde nítorí gbogbo ìgbà tẹ́nikẹ́ni bá ti sọ̀kò sórùlé ó máa gbóhùn onílé, ó di dandan, kò sí bá a ṣe fẹ́ ṣe. Ó di dandan. Ṣùgbọ́n mi ì ní jókòó sórí ìyẹn lọ títí nítorí pé ohun tí mo fẹ́ pe àkíyèsí wa sí gangan ni pé kúkú òjò ni ọ̀pọ̀lọpọ̀ wa la gbọ́, là ń jó, là ń yọ̀, là ń pariwo, là ń bára wa fà, là ń fà mọ́ra wa lọ́wọ́, là ń ṣàríyànjiyàn. Kúkú òjò tá a gbọ́ a ti domi inú agbada nù. Ìrìnàjò tá a lá ń rìn tẹ́lẹ̀, ohun tá à ń gbìyànjú àti ṣe tẹ́lẹ̀ pé bá ṣe dáàbò bora wa tí àwọn ẹhànnà tán ti gbìn sáàrin wa yìí tí wọn ò fi ní kó bá wa, a ti túra lẹ̀. Àwọn ẹhànnà yìí sì ní àwọn wá tẹpá mọ́ṣẹ́, wọ́n múra pé ọwọ́ ìpẹ́ ní sáà kéèké. Àfàìmọ̀ bá à bá ṣọ́ra, bá à bá tètè dìde sọ́rọ̀ ká múra sọ́rọ̀ ara wa, àfàìmọ̀ kómi má tẹ̀yìn wọ̀ mí lẹ́nu. Mò ń bọ̀ ná, mi ò tíì dé. Ẹ ṣeun.